cake, the cutting of the cake. Please, gentlemen of the press, can you give us some space here, gentlemen of the press? That's the cake, oh. That's the cake. Be careful there, please. That's the cake. Be careful there. While we're doing that, I acknowledge the presence of the Pro-Chancellor, Leeds City University, Professor Jide Oweye. Kábíyèsí will say a few words here, please. Shall we all listen? Kábíyèsí will say a few words here. Shall we all listen, please? Mo fi àǹfààní tani yìí kí President wa former President wa His Excellency Chief Olusegun Obasanjo pé wọ́n kú dìde láti wá fi ìjókòó wọn yẹ wá sí ní ìní nígbà tí a ń ṣe ayẹyẹ fọmọ wa gómìnà wa láti Èkìtì. Governor Káyọ̀dé Fáyẹmí, Deputy Governor wa lọ́yọ̀ọ́, gbogbo àwọn èèyàn jàgẹ̀jàgẹ̀ tí wọ́n wá, Kábíyèsí wa Olúbàdàn àti aṣojú Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ àti gbogbo àwọn lọ́balọ́ba tó wà níbí. Ìtọ́kùnrin àjẹ́ fún gbogbo wa, Governor wa ni, ṣùgbọ́n nínú ìwé tí wọ́n kọ ẹsẹ̀ kan wà bẹ́ẹ̀ yóò dàbẹ̀ ẹ̀ka àti fisi ìgbà tí ẹ̀bọ̀rọ̀ òun kó láti jẹ́ pé kó di gómìnà ìgbà tí alẹ́nìkú kó ìgbà táwọn náà kó láti jẹ́ kó di gómìnà di gómìnà lásìkò ó yẹ kí ó wà bẹ́ẹ̀. Bá sí President wa ní ká gbọ́n ládẹ́jà yọ ó débẹ̀ ọlọ́run fún sí àkàdé náà fún ó sì wá lo fìdápọ̀ láì dáadáa ó wá fi padà ní gómìnà pàtó ní gómìnà ó fi rí gírígí ṣùgbọ́n ìkankan tó yọ fún bẹ́ẹ̀ ni pé èmi àti ẹ̀tù àti iná le àwọn méjèèjì ẹni tó sì bá ní parí ìjà òun ni ẹ̀bọ̀rọ̀ òun gbogbo gbàlà ń lọ sí ilé rẹ̀ ìdí ìjà ọ̀la ẹ̀jà ṣùgbọ́n adúgbò ẹ̀rọ ẹ̀bọ̀rọ̀ òun tó bá ní parí ẹ̀ tó fà lé mi lẹ́gbẹ́ ọmọ rẹ ni kí lọ́dún àbálẹ̀ jẹ́ bó ṣe gómìnà ọdún àbẹ̀ ṣùgbọ́n a kì í wà kí àmàlà àkàrà iná jíjó ló dà sẹ́yìn láàmú ìjà agbóró làwọn ìbàdàn mọ́tò ní tèkó kárọ̀ ní lóyè ní tèfà kágbéni lóòrò ní tẹ̀gbá ìbáǹlé ní ti òwú
ẹ má bínú o. Akọ́lájọ́ máa líle fẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ bá pé orí owó múra dáadáa. Ó lawọ́ ó ṣe gbẹ dúpẹ́ lọ́dọ̀ tó tọ́jú orí báyìí. Ó sì ṣe ayẹyẹ báyìí tó tójú pátá àdúgbò síbẹ̀. Pẹ̀lú òkú ọlọ́run ìbéèrè àgbo wàá tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn o. Kébé ti wí ọ̀làhùn ìṣọ̀mọlúàbí. Ṣùgbọ́n èmi máa ń fẹjọ́ rẹ fún president pé ya wọ́n sì dọ̀jẹ̀. Àti wọ́n sì dọ̀jẹ̀ máa náwó nàkúdà. Ọlọ́run ló dà bẹ́ẹ̀. Ìbò ní kí n sọ lójú president sí pé òun ni alẹ́ tó wà láàrin wa. Àwọn èèyàn ọmọ àṣírí tó wà láàrin ẹ̀mí àti ẹ̀sùgbẹ́ni tó máa lè. Ẹ pẹ́ fún wa bàbá. Your conciliatory role kẹ́ ẹ ṣe ọlọ́run tó lọ láyé àmì ìsí fẹ́ fèrè máa ṣe. Olùgbé ọ̀dọ̀ ọlọ́run tí mo láǹfààní àti sọ̀rọ̀. Táyé bá wà níjọ́ mi àti máa sọ̀rọ̀ tó pa á pọ̀ oríṣi. Ọmọlúwàbí wá ni. Èèyàn ò lè dé èèyàn ńlá. You cannot be great if you have been adulated or been praised. When you hear pressure and your reaction to that pressure for anybody to own up pé Aláàfin I was misled into confronting you. Ọmọlúwàbí àmọ́ àgbà níjọ́ tẹ́ ẹ sọ fún gbọ́dọ̀ yín pé gbọ́dọ̀ balẹ̀ fàlàáfin bàbá yín ṣe ó ṣe bẹ́ẹ̀ ọ̀kẹ́ ọmọ rẹ̀ dàgbà wọ́n sì di nǹkan lójú ayé àdúgbò ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ o. Orí ìró adé ẹ̀mí kan mọ́ bí ọlọ́. Kábíyèsí o. I thank everybody for coming, and I wish everybody God mercy back for being of the patience. Thank you very much for coming. Chegou